Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀. Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì. tọ́ mo kí gbogbo ẹ̀yin olùtẹ́tí sí wa lákòókò yìí pé a kú déédéé àkókò yìí o ẹ kú ọjọ́ méjì mẹ́ta orúkọ tèmi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ mo kí yín pé Olúwa Ọlọ́run Olódùmarè ọba tó dá ayé tó dá ọ̀run tí ó wà pẹ̀lú wa látijọ́ yìí tí ó jẹ́ ká tún ní oore ọ̀fẹ́ mi láti pàdé ó ní mo fi orúkọ rẹ̀ mo fi kí yín pé àlàáfíà Ọlọ́run kó máa bá gbogbo wa o. àwọn ọ̀rọ̀ wo la fẹ́ gbéyẹ̀wò lónìí lórí ètò yín ètò wa ìgbà wáṣẹ̀ nígbà ayé àwọn bàbá wa báwo làwọn bàbá wa ṣe ń lo ìgbésí ayé wọn tí gbogbo nǹkan fi gbẹdẹmukẹ́ tí ayé fi rójú tí òde ìlú fi tòrò mínímíní tọ́ ẹ̀yin yẹn wa ẹ máa bá wa ká lọ o. mo ti sọ ọ̀kan fún yín ewé rinrin yìí òun náà lèyìn ó mọ ẹni tí ọba yìí náà dáadáa sẹ́ẹ̀rí òun wá ní májẹ̀mú torí ojú èsè tí yẹn kàn máa kán oògùn sí ní kàkúkàn ojú léwu púpọ̀ kẹsì pé àdìo Egbeji ti ṣe ewé kan o ọdẹ lọ já ọdẹ àmọ́ kan sójú anyhow rárá o nítorí pé mo sọ oore kò gbè mí ọlọ́wọ́ kàǹkànú ni o nǹkan tí ó bá pa ènìyàn lára èyí náà ẹ̀wù bẹ́ẹ̀ ṣe ń gbọ́ mi tí mò ń sọ̀rọ̀ látàtàárọ̀ tí mò ń sọ̀rọ̀ àṣọ ọ̀dàbọ̀ yìí sọ wáyé ká tún sọ nǹkan tí ó tún kó bá wà àbí tí èèyàn jọ máa ṣàdúrà fúnra èèyàn èmi ò lè ṣe o ní tí bàbá tó dá mi lójú ni mo mẹ́nu bà fún yín o tí èèyàn bá ní ìpèníjà nípa ojú mo fi Ọlọ́run alààyè búra fún yín bí bàbá mi ṣe máa ń ṣe ewé yìí náà lẹ́ẹ̀ lọ ẹ̀ hàn kò ní sèso rẹ̀ yìí ń bẹ̀ ewé yìí náà là á hàn sẹ́ẹ̀rí ewé yìí máa ń ní omi lára púpọ̀ ẹ wàá lọ yóò kúnná gan-an òkúta kan ń bẹ táwọn bàbá ń pè ní òkúta tìró yìí nígbà tá a wà kéékèèké àwọn ọmọ wa máa ń lọ wọn á dà sínú ilé tìró wọn máa ń lé sọmọ lójú láì fògùn kankan sí òtìró gangan ní ipa tó kó nínú ojú ènìyàn tẹ bá bèrè lọ́dọ̀ àwọn bàbá wa nígbà wáṣẹ̀ òkúta tìró yìí lẹ́wàá lọ́mọ ewé tẹ bá ti wá lọ́mọ ẹ wàá gbé sóòrùn sẹ́yìn pé mo ní ewé yìí ní omi lára tẹ bá ti gbé sóòrùn ẹ jẹ́ kó gbẹ ẹ wàá tuntun lọ gan a máa ń lọ tìró tí ó kúnná tìró yẹn gangan tó bá fẹ́ lò sójú àmọ́ wọn lọ tí ó kúnná gan débi pé yìnrìn máa ń ṣe yìnrìn yẹn ojú rẹ̀ yóò kó mẹ́ yóò wàá kú dúdú nìkan ẹ wàá rọ síbi kan ọmọ Yorùbá ní ọ̀pá tìró ń bẹ ọ̀pá tìró yẹn bó ṣe onírin lẹ bá rí ń bẹ ọ̀pá tìró onírin ń bẹ ọ̀pá tìró onígi ń bẹ àwọn bàbá wa bá fẹ́ lo tìró àkọ́kọ́ tó bá fẹ́ kọ́kọ́ lé wọ́n kọ́kọ́ fi sí ẹnu báyìí wọ́n fi tọ́ sí lẹ́nu wọ́n wàá jù sínú ilé tìró nígbà wáṣẹ̀ ayé ìjọ mọ̀ dáa o ó sì dá láyè ìsìn náà o tá a bá lè kọ́ ìṣe wọn tẹ́ bá ti wá fi itọ́ sí itọ́ ẹnu yín ẹ̀yin náà lẹ́fẹ́ lé itọ́ ẹnu yín lẹ́fi sí kíní ọ̀pá tìró òun ẹ wàá sọ sínú ilé tìró aláwọ̀ ń bẹ ṣùgbọ́n láyé òde òní ẹ má lo ilé tìró aláwọ̀ o ẹ lo ilé tìró onírin torí egbògi tí mo ń sọ lẹ́yìn nísìn bẹ́ẹ̀ bá lo ilé tìró aláwọ̀ tẹ́ ẹ fi ilé tẹ̀kùtẹ́ wọ àwọ̀ tìró lọ èkúté a máa jẹ aláwọ̀ òun ẹ jẹ́ rò ní pé àbáwọn àjẹ́ lọ́wọ́ lọ àbáwọn oṣó ti dàmí láàmú Egbeji sọ pé mo lọ́wọ́ ayé nú rárá bẹ́ẹ̀ kọ́ o ẹ lo ilé tìró onírin wọ́n ń tà á lálùmílẹ̀ báyìí wọ́n fi ṣe ọ̀pá rẹ̀ náà sí mẹ́bẹ̀ ẹ kọ̀ọ̀kan mọ ẹ fi tọ́ sí báyìí ẹ ti rọ tìró tẹ lọ yẹ àtẹwé ẹ̀rọ sínú ilé tìró tó bá ti gbẹ ẹ lọ kókó ná ẹ wà fi sí tẹ bá ti fi tìró ìtọ́sí ẹnu tẹ fi sí ẹ wà jì pọ̀ sẹ́ẹ̀rẹ́ ọ̀gẹ́gẹ́ bí tẹ́ ẹ ní fi ibi tẹ́ ẹ fi gbámú níbi ọ̀pá tìró yẹn ìtọ́ ò ní débẹ̀
ẹrú tẹ́lẹ̀ fi máa lé sójú rẹ̀ ìtọ̀ ti débẹ̀ yóò yẹ yín nìsín tí wọ́n ti wá sọ sílé tìró tí wọ́n fi lè dijọ́ kejì tìró òun ti gan mọ́ ibi tẹ́lẹ̀ fi tọ́ sí òun tẹ́ bá ti wá fẹ́ lé ẹ̀kẹ́ mú báyìí ẹ bá ti lé sójú báyìí omi wà lójú omi ojú yẹn yóò tún bọ́ sójú rẹ̀ tìró ti dó lójú yín ẹ tún sọ sínú ilé rẹ̀ báwo bá ṣe ń lé yín gbà wá sẹ́nu ẹ tún wá tẹ́ bá ti mí pọ̀ báyìí ẹ tún yọ padà ẹ tún lé sí ojú kejì tẹ́ bá fi tìró sójú yàtọ̀ sí pé bá sọ ògùn ojú tẹ́ bá nu dáadáa tẹ́ wo mìíràn èèyàn máa fáyìn sí ọkùnrin lélẹ̀ obìnrin lélẹ̀ ṣùgbọ́n fáǹfààní kí wọ́n sọ pé ọkùnrin lé tìró láyé ìsìn wọ́n lè lọ pé tìró àmúdó tẹ́ fẹ́ máa fi fẹ́ yàwó lẹ́lẹ́ ẹ máa lè sùn lálẹ́ tẹ́ bá ti lé lálẹ́ nígbà tí ọbẹ̀ ìdíjọ́ kejì yóò ti ṣiṣẹ́ fún ojú kò sì ní hàn púpọ̀ mọ́ tẹ́ bá ti wẹ̀ so yóò lè ṣiṣẹ́ àlàáfíà fún ojú ẹ máa lè sùn lálẹ́ tẹ́ bá fẹ́ sùn tẹ́ fẹ́ bọ́ sórí bẹ́ẹ̀dì ẹ lè sójú báyìí tẹ́ bá ti lé mo ṣe sọ́hun ẹ sì ṣe bẹ́ẹ̀ pẹ̀lú ògùn Ọlọ́run ojú ó sì máa rí iná sí i àbátọ́ bá fura pé ojú yìí ọ̀dà ẹ̀kọ́ lọ́wọ́ ó fọwọ́ kan jàmọ́ ewé yìí náà làbá wa máa ń lò ṣùgbọ́n wá ní wọ́n pàwọ́dà ṣe lórí ẹ̀ ọgbọ́n tí wọ́n máa ń dá tí wọ́n fi pàwọ́dà ṣe ni pé ewé yìí náà lẹ́ẹ̀gùn ẹ̀wà gùn tí ó pọ̀ ẹ̀gùn mọ́sẹ̀ ṣé wá rí àwọn bàbá wa gbọ́n nígbà wáṣẹ̀ nígbà ayé àtijọ́ wọ́n wàá mú èèpo ọ̀bọ̀ èèpo ẹ̀rún à ń pèlè èèpo ọ̀bọ̀ wọ́n wàá lọ̀ mọ́ ewé òun wọ́n wàá gún ọṣẹ mọ́ ẹnu orí nìkan làwọn máa fi fọ̀ èyí ó díjú báyìí ẹ fi fọ ìpàkọ́ láti fi fọ orí ẹ̀ nífi gangan sí o ẹ fi fọ báyìí ẹ fi fomi sànù tó wá jẹ́ pé ọwọ́ èèyàn bá wà nù ojú pẹ̀lú ògùn Ọlọ́run ojú èèyàn yóò sì máa rína kódà tí ọba já sí pé èèyàn bá lo ọṣẹ àti àwọn olóògùn kàtẹ́ máa ń fọyàn lójú lọ́ọ̀kan tí bá ti fọṣẹ ń wẹ̀ wọn ò ní lè fọyàn lójú ẹlẹ́ẹ̀kejì tí bàbá mi tó máa ń ṣe òun ni wípé tó jẹ́ ewé rinrin náà tí a bá rí wípé ẹni tó wáyé ó ń wá ọmọ a wá fura pé tóbìnrin àkókò rẹ̀ bá ti súnmọ́ tí ó ṣe nǹkan oṣù yóò lálàá lójú oorun pé òun rí àlejò òun àbọ̀ òun rí nǹkan pupa yóò sì rí nǹkan oṣù rẹ̀ sẹ́yìn pé ẹni bẹ́ẹ̀ tó ti wò pé òun fẹ́ lóyún ẹlòmíì ti wọlé ọkọ nísìn ó ti tọ́dún mẹ́ńlá ó ti tọ́dún mẹ́tàlá ẹlòmíì ti jù bẹ́ẹ̀ lọ ẹlòmíì ò tó bẹ́ẹ̀ tó ti jẹ́ pé níbi ìgbéyàwó wọn ló ti ṣàgbákò ó dùn rinrin kan kódà gbangba kan sí ibẹ̀ ni a ti bínú orí kódà ẹlòmíì lóyún tó fi ṣe márèjì ó ṣe márèjì tán lóyún bàjẹ́ kò sí rí mi ṣe mọ́ ẹni bá ti lóyún báyìí oṣù kìíní oṣù kejì yó bàjẹ́ padà yó máa rẹ́jẹ̀ ni bá a ti ṣe nì ewé yìí náà náà bá wá lò fún ẹni bẹ́ẹ̀ tí ń bá ń wá oyún tàbí ó bá lóyún oyún rẹ̀ bá ń bù ewé yìí náà ni wọ́n ó mú àmọ́ pé bá ń lálà abáfura pé ọwọ́ ayé ni àìtètè rọmọ bí rẹ̀ yìí ewé yìí náà ni wọ́n ó mú ẹwà jẹ́ sáré sọ torí àkókò wa ewé rinrin yìí ìwọ́n ó mú wọ́n fi sí ojú ọlọ láìpẹ́ ni tí bá ń wọ́ ọmọ ni o tí wọ́n ti rí pé ń ṣe nǹkan àkókò rẹ̀ lọ́wọ́ ó ti rí píríọ̀dù ẹ̀ ẹ̀jẹ̀ sọ lóyìnbó kó lè yáwó èèyàn wa tí máa ń ṣàkókò lọ́wọ́ ewé yìí ni wọ́n ó mú ìwọ́n wàá lọ tí ó kùnà ìwọ́n kò sínú ìsàsùn tó bá wúyàn ẹja kan ń bẹ tí a ń pè ní ẹja ìsín wẹrẹ ẹja tẹjúmọ́lejò ìmọ̀ bóyá àwọn èèyàn wa lè mọ ẹja tí mò ń wí ẹja tẹjúmọ́lejò àwọn mi ń pè ní akúmọ̀jùmọ̀júdì àwọn mi ń pè ní taran àwọn mi ń pè ní ajínasẹ̀ funfun báyìí ni ẹja ìsín tẹjúmọ́lejò yìí ilé ẹ̀ fi sè ẹ wàá fi sí ẹ bù díẹ̀ sí ẹ fi sí epo sí ẹ fi yọ̀ sí ẹ fata sí ẹni tí ń ṣe nǹkan oṣù lọ́wọ́ yóò bá ti jiná yóò bá ti sọ̀kalẹ̀ yóò wà kó kíní ìjẹ yóò kó ọbẹ̀ ìjẹ pẹ̀lú ògùn Ọlọ́run tó bá parí àkókò rẹ̀ tó wà tọkọ rẹ̀ bá pàdé oyún ní òfin ní o kódà báwọn ẹja ń ṣe mọ bímọ rẹ̀ gẹ́tẹ́ òun ọmọ rẹ̀ ò ní jẹ́yọ̀ kan mọ́ nígbà tó ń bímọ eyín tó tó lórí wá tó fi ṣeré tí àbá family planning oyún ní òtún fi ní pẹ̀lú ògùn Ọlọ́run bàbá mi ti máa ń ṣe eyín nínú ni tọ́ ẹ̀yin èèyàn wa lórí ètò yìí ètò wa ìgbà wáṣẹ̀ la wà o orúkọ tèmi ni Alhaji Dr. Sulyman Lawal Egbeji gbogbo ìlú Ògbómọ̀ṣọ́ ti lé toko mo ti ń ṣàlàyé fún yín pé àwọn egbògi wa kan fẹ́ jáde tó jẹ́ tuntun mo ní tẹ́ bá ti jáde àjẹkẹ́ gbọ́ ó ti wá jáde báyìí o ó ti wà ń ta ní ọ̀pọ̀ kú ọ̀yọ̀kú ẹ bá fẹ́ máa kó ní pálípálí ẹ fẹ́ máa kó lẹ́jẹ̀wọ̀n a pè ní orúkọ rẹ̀ ní àlùjó gángan àlùjó ní àtẹ̀kẹ́lẹ̀ gbọ̀ngbọ̀ngbọ̀n ó wà lólómi ìwọ tó bá mọ tí mu o lè rọ lómi tó bá ti ń lò ó lè sọ ọkọ ìyàwó ẹ̀ dalẹ̀ gbáà kìí wàá sèyún nìkan ní ṣiṣẹ́ fún
a sì ní ọlọ́tí tó jẹ́ pé ó ní akọ́wọ́ díẹ̀ tó jẹ́ pé tó bá lò tajútajú mẹ́mẹ́ iṣẹ́ kan náà ní í ṣe èèyàn ọkọ̀ lè lọ ní lálẹ́ yọ ọkọ̀ gba tẹ́ ẹ pé bó dé àyè bá gbà mí mo lè kọ́ gba ṣe é gbọ́ kì í ṣe pé àwa ṣiṣẹ́ àdórí iṣẹ́ ní iléeṣẹ́ bá múná lọ rárá o kì í ṣe lójú àlùjọ o ẹ̀yẹ yẹn wa ó sì tún wúlò fún obìnrin tí ń bá ń ṣe àkókò rẹ̀ tàbí àkókò rẹ̀ bá tó tí ń bá ń rí àwọn àpẹẹrẹ tí ń bá ní lára nínú nǹkan oṣù rẹ̀ bóyá inú rún bóyá ìtàn ń ro bóyá tó bá fẹ́ ṣe nǹkan oṣù ara ọmọ aró ìbá ọmọ mu tí bá ti ń lo àlùjọ àtẹ̀kálẹ̀ gbàgbàgbà yóò sì lálàáfíà ìwúlò rẹ̀ pọ̀ gan lára o àbí ọ̀pẹ́ ẹ̀yìn ń ròyàn tàbí àyà ń ròyàn tàbí ẹlòmíì nǹkan ọmọkùnrin nǹkan já jẹ́ ń bẹ̀ bá ti ń lo àlùjọ gángan ẹ̀rí yóò sì máa wà lálàáfíà yóò lè sọkọ ìyàwó rẹ̀ dálẹ́ kò sí ní nǹkan òyìnbó kankan nú kò sí lẹ́yìn egbògi sọ́ọ́la fi ṣe ẹ̀yẹ̀ yẹn wa bẹ́ẹ̀ bá ti ń ra àlùjọ tẹ́ ń lò ẹ máa pè mí sórí aago kẹ́ ẹ máa fún mi ní ìpèníjà torí orí afẹ́fẹ́ la wà ó yẹ kó ti yé yín jù bẹ́ẹ̀ lọ bẹ́ẹ̀ bá ẹni tí bá ń lo àlùjọ ẹnìkan lè gba ya rẹ o aya tó bá gbọ́n sòrò gbà nítorí pé ó ti fi tẹ́rín tẹ́lẹ̀ gèlè rẹ̀ ẹ̀yẹ̀ yẹn wa àní làwàfín oníyẹ̀fun ti wà tẹ́lẹ̀ oní powder àwọn tó ti lò wọ́n kan sára sólódùmarè wọ́n sì kan sára sí bàbá wa tọ́lọ́run fún lóye láti ṣe làwàfín rí pé làwàfín orúkọ bàbá ni Alhaji Sulyman Lawal Egbeji orúkọ bàbá ẹ̀rí nǹkan tí nǹkan ọ̀bà dáyàn lójú èèyàn onífọkọ bàbá rẹ̀ sí o ó kọ́ gangan customized number ni orúkọ ìdílé ni Lawal Egbeji Lawal la fi ṣe orúkọ yẹn ló jẹ́ làwàfín ṣé làwàfín òní powder téèyàn bá ti lò ra tó ti lórí wọn ò jẹ́ fi ṣeré ẹ wàá sì jẹ jáde lára wọn ẹ̀yin èèyàn wa tẹ́ bá fẹ́ rí mi bóyá ìmọ̀ràn tàbí àlàyé tàbí ìbéèrè tàbí ìwádìí nípa àrìn àjò ayé yín ni ẹ wò mí sí ìlú mi ní Ògbómọ̀ṣọ́ ní Làkà Òkété ní Baálẹ̀ Jẹ́rù ilé alága ibi tó bá ti ń dógbòmọ̀ṣọ́ tó bá ti ń bọ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ ní gáràjì sọ fún ọlọ́kadà pọ̀ lọ sọ́dọ̀ Alhaji Sulyman Egbeji ọlọ́kadà ó gbé ọ dọ́dọ̀ mi ìwọ tó bá fẹ́ rí mi ní Ìlọrin mo wà ní opposite Methodist Church ní Ọlọ́runṣògo ní ìlú Ìlọrin ibẹ̀ la wà tó bá ti débẹ̀ ìwọ kàn bọ́ọ̀lẹ̀ lọ́run lọ sí Ọlọ́runṣògo lọ́pọ́sìtì àdójúkọ Methodist Church nílọrin kó o béèrè ọ́fíìsì bàbá Egbeji wọn ò rí ọ́fíìsì àbáyé ni ọba wa ń bẹ̀ a sì wà ní Abraham Adesina shopping complex number 58 ní Onípàánù ọ̀fẹ́ ẹ̀gbẹ́kẹ̀gbẹ́ pẹ̀lú police station Onípàánù báyìí ní ìlú Èkó ẹ̀yin èèyàn wa tẹ̀ ń gbọ́ mi ẹ má jẹ́ àsọ lẹ́nu ọmọ tó bá sọ lẹ́nu ọ sọ àpò ìyàkọ́ ẹ̀ ní jìyà èmi ò ní jìyà à ní jìyà tọmọtọmọ ó dìgbà kan náà ó dàbọ̀. Egbeji dé ìdùnnú ṣubú láyọ̀ ìwọ táyé ń pọ́n lójú májànsẹ́ mọ́lẹ̀ mọ́ ọ̀nà àbáyọ rẹ̀ ti wà lọ́dọ̀ Alhaji Sulyman Egbeji Elédùà àṣetìẹ́. iná ti di ọlọ́jà pẹ̀kọ́rọ̀ kánú oko òjò kàtàkàtà wọ̀ ló ti bá wọn rẹ́yìn ọ̀gbẹ́lẹ̀ Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ojúlówó oníṣègùn ìbílẹ̀ dé ti bélégbodò tẹ́ múyẹ́múyẹ́ agẹ̀sìnjáwé ọ̀dọ́sọ̀ọ̀gùn olóògùn kàǹkàtì kanakana orí ẹ̀ ń fò rákínrákín àgbègbè bẹ́ẹ̀ ń fò rágàjìgì oníṣègùn ìbílẹ̀ ju oníṣègùn ìbílẹ̀ lọ ìwọ tíṣẹ̀ rí ò lọ déédé ìwọ tá ìsàn kan dà láàmú nù àgọ́ ara ìwọ tó ń fọwọ́ sùn nù kiri gbígbẹ ìwọ tó ń ní ìjákulẹ̀ ìwọ tó fẹ́ lọ ló òyìnbó tó rọ́nà lọ ìwọ tó rí lẹ́kọ́ ìwọ tó rí nǹkan rẹsẹ̀ rí kàn sí Alhaji Sulyman Egbeji gbogbo Ògbómọ̀ṣọ́ ẹlẹ́yinjú àánú tí bá ní bẹ́lúwa ẹlẹ́yinjú oore tí mẹ́tutù àwọn àgbà Alhaji Sulyman Egbeji ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí 08033580664 Alhaji Sulyman Egbeji ẹni kọ̀pẹ́ ìgbàgẹ̀rẹ̀ ní òru ẹni kọ́lé ológbojò ní òtún mọ́. ẹni tó robi sí ọ ni bí ó padà bá. ibi ò ní bá wa tọmọtọmọ ẹ sá mọ sàmì.